ìran káàárọ̀ oòjíire ẹ já ṣera wa lójú la lákàn fi sọ́rí. God bless you sir, God bless you ma. ẹ já ṣera wa, ẹ já ṣe ọ̀rọ̀ yìí lójú la lákàn fi sọ́rí. ẹ já múra bí ẹni tó fẹ́ jagun. ẹ jẹ́ ká wà very very careful, ká sì wà very very alert. lónìí àtàná nìkan ọ̀pọ̀lọpọ̀ la ti rí mú. Like I said, ntọ́ba mu tí ò fi sówó ní south west àwọn ará òkè ọ̀yá máa feel it. ntó tí wọ́n wá sí south west lẹ ti ń gbọ́ yìí o. bọ́ bá jẹ́ pé wọ́n fẹ́ fìjà gbalẹ̀ mission wọn nìyẹn. kì í sàsìkò ni wọ́n fẹ́ execute ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ebi ló tì wọ́n jáde. For now wọn wàá mọ̀ wípé ikú wọlé ahoro bá ń sá ni òfò ìsẹ̀ntì òní ewúrẹ́ wọlé àpọ́njùrù fẹ́fẹ́ kí làpọ́n rí jẹ tí ọgbọ̀n ẹlẹ́dẹ̀ẹ́ran. àwa tí wọ́n wá bá ojú ọlọ́run là ń wò bí oko ajá alájá ojú ọlọ́run ojú ọlọ́run ojú ọlọ́run ojú ọlọ́run. àwọn tí wọ́n wá dógò tí á lọ́rùn wọn ò tó máa gbé alọ́mọ gbé àwọn àgbàlagbà kéwèékéwèé sàgbàgbà wọ́n máa fi búrẹ́dì kó alómi ọbẹ̀ wọ́n máa gba ransom lọ́wọ́ wa àfi káwa gbó jiyàn gbé ká gba ransom lélẹ̀ ìta àjọ kò mọ́ yìí o báwa gan bá rí yanjú gbé ká gba ransom o reality lẹ́ ń gbọ́ látẹnu mi. Fúlàní tó fẹ́ jí agbésẹ̀ bá a bá rí wọn kó káwa gbó béèrè ransom lọ́wọ́ ẹbí wọn bọ̀ ló àǹbẹ̀ o bá a bá béèrè ransom akànfò àfi wàhálà wa ṣòfò ni san lẹ́bí sáwọn lẹ́yìn tí ó béèrè wọn ṣé wọ́n lẹ́yìn tó ná ní wọn ṣé wọ́n ní nǹkan kan tí wọ́n pàdánù. mo kó information wá ní o lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire. láàárọ̀ ìròyìn tá a kọ́kọ́ gbọ́ ni pé wọ́n jí kó tiẹ̀ tó di pa àti ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ gan àwọn kan pé wọ́n jí àbúrò Adelabu gbé wọ́n jí ìyàwó àbúrò Adelabu gbé pẹ̀lú àwọn ọmọ Adelabu mọ̀ òwe ọmọ Adelabu bò ń bò lẹ́ẹ̀tì rí wọn ń bò lẹ́ẹ̀tì láwọn eléyìí ń tòsí bọ́yá lẹ́ẹ̀fì rí wọn sójú tẹ́ ìdàgbà tẹ́ ìdògbò àfi wọ́n bá ń ṣe wedding lókù ẹ lè rí picture wọn bá fẹ́ ṣe graduation ọmọ Adelabu ẹ̀ sì wá dà mọ̀ nígbà tí wọ́n wálé ọdún wọ́n bá wálé ọdún ṣe ráàyè dénú ilé wọn ẹ̀ ní mọ̀ bọ́ ọmọ wọn wálé bí ọ̀ wálé àwọn eléyìí mọ̀ tí mo poro tọ́ mọ̀ Ọlọ́run ti sọ̀rọ̀ lájẹná fún wọn kó ṣe fáwa náà lókù. wọ́n wá ní wọ́n jí mọ̀lẹ́bí Adelabu gbé astagafurula kọ́lọ́run dáríjì mi mo ní Ọlọ́run ṣeun. yes ọgbọ́ dáadáa lẹ́nu mi gbólóhùn tí mo wí ni pé Ọlọ́run ṣeun. ẹ̀ tí wọ́n bá wò mí tí wọ́n bá èmi ọmọ bá yín fọ̀rọ̀ pamọ́ ìdí tí mo fi sọ pé Ọlọ́run ṣeun ni wípé at least ọkàn àwọn èèyàn tó nífọ̀n tó lè kan náà káwọn náà fìlì yìí tìyẹn díẹ̀. yes àwọn tí ò jẹ́ kí náà wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń jẹ́ káwọn sanwó náà tá a san kí náà kúnnú ilé wọn kí nǹkan bọ́ sáwọn lẹ́sẹ̀ káwọn náà fìlì ẹ̀ díẹ̀. àwọn tó wà lóyún minister of transportation nǹkankan gbogbo àwọn tí ń gba owó kọ́ńtrátì tí wọn ò ṣe títì dáadáa kí táyà tiwọn náà fọ́ kí mọ́tò wọn wọ gbó kán mọ́ kú káwọn náà fìlì ẹ̀. gbogbo àwọn tó politicize insecurity ní Nàìjíríà kí wọ́n jí wọn gbé kí wọ́n jíyàwó wọn gbé kí wọ́n jọmọ wọn gbé kí wọ́n má pa wọn o kàn sanwó rọ̀gùrọ̀gù kan fi béèlì ara wọn káwọn náà fìlì ẹ̀. yìí sàwa nìkan la kúyà yìí sàwa nìkan ni kíní ọmọ dọ́dọ̀ wa káwọn kó dọ́dọ̀ tiwọn náà díẹ̀. pápápá ẹ̀bí Adelabu ti yá sáré issue statement ń gbé káwọn èèyàn calm o káwọn èèyàn calm. so àwọn security agencies wọ́n ń gbègbèsẹ̀ lọ́wọ́ wọ́n ń sapá wọn lọ́wọ́ ilẹ̀ sọmọdé oko ló ń láyà ọmọríkọ ọkọ ti ràn mọ́ ǹjẹ́ ọkọ ti kú ló ń wọ̀wẹ̀ ilẹ̀ sọmọdé oko ló ń láyà bí ọba láyà kọ́ sí yọ̀ wọlé ni
náà security agents ò bá wà on top of it ńlẹ̀ bá sọ tẹ́lẹ̀ so lóòótọ́ àwọn èèyàn kan pé ó wà political ìbá wà nonsensical káwọn náà tiẹ̀ fíìlì ẹ̀ díẹ̀ sẹ́ẹ̀ Adelabu olórí méjì tíṣà tí wọ́n bẹ́ lọ́rùn tí wọ́n dú lọ́rùn kò lórí méjì ọmọ àbúrò Adelabu olórí méjì àwọn akẹ́kọ̀ọ́ tí ń bẹ́nu gbó olórí méjì àbúrò Adelabu olórí méjì principal ilé ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ kò lórí méjì káfígun dígun ìtì tá ń fìlì ń káwọn náà fìlì ẹ̀ díẹ̀ kàn mọ̀ wípé ọ̀run sunkún ẹ̀ lójò ń rọ̀ sómi ojú ọ̀run ọ̀sáráyé lóore ni oore kí la rí jẹ ládùn àwọn olóṣèlú wa I don't know mọ̀ bọ́yẹ̀ yẹn àgbààgbà lè sọ fún mi kí láǹfààní tá a jẹ lọ́dọ̀ àwọn olóṣèlú ewúrẹ́ wọn ìgbà tí election bá ń bọ̀ lójú ọ̀nà wọ́n ó di primary ní ìdìbò lùgì ara wọn kó lè yà báyìí wọ́n ti ń dì káàkiri eléyìí tọ́kan àwa mẹ̀kúnnù ìlú kò tó nǹkan kan bẹ̀ pápápá ẹ má jẹ́ ń gba táìmù yín táwọn ọ̀rẹ́ mi ti ìpínlẹ̀ Ògùn ẹ gbọ́rọ̀ o. a kó àtàrà lórí kan ní mẹ́kọ́ àfọ̀jísì fi ó ń bọ̀ ó ti dé báyìí o. ó ti dé. fídíò tí mo fi ránṣẹ́ ìpè láwọn píṣọ̀ yìí àwọn OPCR tí wọ́n mú ní mẹ́ẹ̀kọ́ ní ọwọ́ sọmọ́rọ̀ lẹ́yìn ẹ̀ so investigation ti ń lọ lórí wọn bó dẹ̀ ṣe wà yẹn àwọn messenger àwọn kidnapper àwọn bandits aṣọ sójà náà wọ̀ according to the report tí wọ́n wá lọ change sí aṣọ yẹn nínú igbó náà káàṣì wọn ní ìmẹ̀ẹ̀kọ́ ní D17 lẹ́yìn D17 nínú igbó náà ti mú wọn pressure ti wá o nǹkan ti wá o ẹ jẹ́ ká fi even though gan èmi gan alára lẹ́yìn mo wà lórí ọ̀kadà mo suspect àwọn kan báìkì tí mo gbé yẹn báìkì yẹn ò ṣe kíní dáadáa if not ó yẹ kí n lè trace wọn. problem tá a mọ̀ nínú yẹn gbogbo àwọn tí mo rí wọn máa ń ní excuse wọn ò lè ṣe kí wọ́n má ní kíni kí wọ́n má ní excuse báìkì tó gbé dání kò ṣe dáadáa àwọn tèkìtì náà ní báìkì táwọn fẹ́ fi ìgbà táwọn fi débẹ̀ wọ́n ti kọjá ọ̀dọ̀ àwọn sọ́jà tí wọ́n bá ti wá kọjá ọ̀dọ̀ àwọn sọ́jà sọ́dọ̀ àwọn sọ́jà lòpin ilé ayé sọ́dọ̀ wọn lòpin ilé ayé now n tí àwọn tìmẹ̀kọ àfọ̀yín ṣe tó bí mi nínú jù àwọn OPC reform àwọn ní OPC reform àwọn ló rí wọn àwọn ló mú wọn tàbí àwọn ni wọ́n mú wọn lọ sọ́dọ̀ wọn kí ni ti wá lẹ̀ Yorùbá ṣé kò sí ọ̀nà tàbí lè ṣe hyperbole ni hyperbole simile metaphor hyperbole kò sọ́nà tàbí lè ṣe hyperbole ṣé dandan ni ká capture everything sínú fọ́nrán ni ṣé dandan ni ká ṣàfihàn kí ló dé ẹ rí wọn pé wọ́n ń pààrọ̀ aṣọ ẹ ti mọ̀ pé àwọn èèyàn táwọn wá lélẹ́yìí kí làbọ̀rọ̀ tún máa torí Ọlọ́run kí làbọ̀rọ̀ tún máa polongo káàkiri torí Ọlọ́run at the end of the day kí lélẹ́yìí ẹ fáwọn ọlọ́pàá lọ́wọ́ àbẹ́ máa release wọn níbi tẹ́ ẹ gọ̀dé ẹ mọ̀ pé àwọn eléyìí ti rójú yín àbí ẹ mọ̀ pé wọ́n ti mọ bí tẹ́ ẹ mú wọn lọ àbí bó bá wá dọ̀là tán bá sọná sí ọ́fíìsì OPC àrùn yẹn ọ̀hún how will you feel bó o lẹ́ ṣe ṣe kí ni tẹ́ tún ṣe because ọmọ ọ̀gbẹ́ni ọmọ kù kí ni yára pọ̀ ọmọ bí àgọ̀ ń dò làwa Yorùbá dà báyìí náà torí Ọlọ́run kò yé mi àgọ̀ ara wa ń peléke sí ni ọkàn yìí increase sí lójoojúmọ́ ni àlọ́gbọ́n àtinúdá mọ́
àwọn bàbá wa ló sì lọ́gbọ́n àtinúdá wọ́n jogún ẹlẹ̀ fún wa wọ́n fi ilẹ̀ fún wa àwa la ṣàmúlò ẹ̀. OBCR àwọn olórí wọn nù gbó tí wọ́n ń pààrọ̀ aṣọ. sáà ní nǹkan kan mọ́ ni kò sí ìtẹ́ ilé fira wọn lára tẹ́gbẹ̀ kí wọ́n máa lọ Adélékù wọn perú ẹ̀ sẹ́nà káàrọ̀ òjìrì ò lágbára kankan máa bí sàmẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ náà ní nǹkan tẹ́ fi kàn wọ́n lára tẹ́ fi gún wọn lára tí wọ́n dárin ẹgbẹ́ wọn tàbí tán nílé délé tí wọ́n kú sójú ọ̀nà torí ọ̀tá lílé yẹn ti mọ̀ kàtígóríkálì pé àwọn tẹ́ ń wá lílé yìí àwọn tá à ń sọ lílé yìí ó dìgbà tán bá tó jẹ́ àwọn ọmọ yín kó lágbára Ọlọ́run nǹkan aburú ò ní ṣẹlẹ̀ sí ní mẹ́kọ́ àfọ́n o bó bá ṣẹlẹ̀ mi àkàndọ̀rọ̀ Awikonko ò ní sọ́ǹpa ẹ̀ torí Yorùbá ní bọ́lọ̀ bá ti fọ̀tá ẹni hàn ní àbùṣebùṣe Ọlọ́run fọ̀tá yín hàn yín fúnra yín lẹ tó rìlíìsì ọ̀tá yín ẹni kọ́ lọ túnra mú. sọ yẹ kọ́ ọmọ tí wọ́n pè ní nígbà tó ọmọ tí wà ò pé sọ yẹ káwọn onísìnmí gbà táwọn onísìnmí OPCR ṣé wọn ó tilẹ̀kùn mọ́ ọmọ Fúlàní mẹ́ta mọ́jú wọ́n fẹ́ fà àwọn ọlọ́pàá lọ́wọ́ ni ọlọ́pàá ó dẹ̀ sọ fún mi pé kò sí ẹ̀sùn kankan táwọn fi lè detain wọn. àwọn SARS kan lè mú ọmọ yahoo kí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ kí wọ́n lọ dọ́gbọ́n pa síbì kan. kò sẹ́ni tó lè mú ajínigbé kó lọ yanjú ẹ̀ síbì kan. ẹ mọ́ pa Kàndọ̀rọ̀ Awikonko ní kọ́ ní nǹkan kan mi ò sọ pé ẹ ṣe nǹkan kan o wàhálà tí yín nìyẹn o. nǹkan mú lóṣogbo náà ariwo pọ̀ jù àwọn àgbà ya máa ń pariwo ẹ má jẹ́ ọlọ́ o kò gbọ́dọ̀ lọ́ o kò yẹ kẹ́ ẹ jẹ́ ọlọ́ o. máa ò gbérò àwọn èèyàn wo làwọn èèyàn báyìí torí Ọlọ́run. ṣé káàrọ̀ òjìrè ń gọ̀ ọ́ sí ni àbá ń gbọ́n sí i. àwọn èèyàn mìíràn ni wá ni o wọn ò bá eré wá o kò ṣeré Moscow ni wọ́n ń sọ o. ọ̀dà. Rasi tí wọ́n pè wá nísinsìnyí wọ́n pè sí ọ́fíìsì àwọn OPCR nísinsìnyí tá a sáré lọ́wọ́ lẹ́yìn D17 so wọ́n change àwọn mẹ́rin ni aṣọ so àwọn náà wọ hand glove yìí àwọn náà wọ hand glove sọ́wọ́ ẹ̀. ǹjẹ́ rí hand glove tó wà lọ́wọ́ wọn skeleton náà yà sí àwọn hand glove tán yà skeleton sí orí ilé tí Michael Jackson fi jójó trailer yẹn ni gbogbo wọn wọ̀ sọ́wọ́ ẹ̀rí aṣọ tán gbà o ojú iná tó ṣe ń kó sínú nylon padà wọn kó ta láti fi hàn lójú kámẹ́rà wọn tó kó nu nylon padà ẹ gbà lọ wọn kò sẹ́ńtọ́ láyà tí ó gbà lọ wọn tí ó gbé dání as exhibit OPCR náà operate gẹ́gẹ́ bí ẹni tí ò tiẹ̀ mọ nǹkan tó kàn a kàn rìkọ́ọ̀dù fídíò a dẹ̀ post ẹ̀ sórí social media fídíò táwa post sórí social media kílẹ̀ ní káfí ṣe ará Abẹ́òkúta ni kó wá gbèjà yín ní mẹ́kọ́ àbára Àlárò ni kó mọ sáré bọ̀ àbára Ìbàdàn ni kó wọ́n mọ sáré bọ̀ I don't know. àwọn náà wà ń lọ sọ́wọ́ ẹ̀ ẹ ṣífìlà yín ṣífìlà yín fẹ́kẹ́ fún mi ṣífìlà yín kọ́ lójú ẹ̀. wọ́n ní kí wọ́n ṣífìlà gbogbo wọn náà ṣe. ọlọ́run wá sí wàhálà ọmọ 14 years wà láàrin. àwọn ará nǹkan ó ṣe ṣe kó jẹ́ àwọn tó ń lọ oúnjẹ fáwọn èèyàn wọ̀nyẹn rèé o àbí kó jẹ́ nù. ọ̀ǹgbọ́ dẹ̀ òpònú ayírádà ó tún ló ṣeé ṣe ẹlẹ́rìí wọn ń change aṣọ kúrò nínú camouflage sásọ gbóró wọn bá ra tí wọ́n rà tán tún bọ́ sẹ́yìn inú igbó wọn ó tó kó sínú camouflage padà dẹ̀dẹ̀rìn ayírádà òpònú ayírádà tó sọ wípé ó ṣeé ṣe kó já àwọn tó fẹ́ ra oúnjẹ fáwọn onísùmọ̀mí. ànkínní ìmúnúròyìn ọmọ ọ̀gbẹ́ni ọmọ kú. ọ̀nà àmọ́ ẹ̀rí
hand glove ló wà lọ́wọ́ wọn lọ yìí aṣọ tó ń change nílẹ̀ aṣọ tó ń wọ̀ tó ń change nílẹ̀. àgbàlagbà ní sọ̀rọ̀ ńlẹ̀ lẹ́yìn o ẹ máa send ẹ̀ sí platform ẹ máa send ẹ̀ ńgbà tán wá send ẹ̀ kí wá ló wá tó kù. kò sáyè láti fídíò faragbòrò. kò sáyè láti fídíò faragbòrò. ẹ̀yin àgbà amúmẹ́múra wípé wá sí fídíò náà lé kí ni ìtumọ̀ fídíò tẹ̀ ṣe. ṣé dájọ́ wà tẹ́lẹ̀ sí fáwọn ọmọ ẹ̀ mọ́. sáré ojú àánú wa náà lọ́pọ̀ tó bẹ́ẹ̀. àbá ìmọ̀ nǹkan tó kàn àbí ojó ìbẹ̀rù. wọ́n bá dẹ̀ lẹ́ẹ̀ láyà ẹ sọ pé ẹ láyà. ìfurasí tí wọ́n pè wá ní. ẹ lọ́wọ́ àbí jókòó jọ. wọ́n tí wọ́n kó láti ìwòye àwọn ọ̀dọ́mọkùnrin wá sílẹ̀ kọ́ wọ́n náà lọ sí ọjà wọlé síwájú sẹ́yìn 17 wọ́n láti máa change aṣọ ni wọ́n mú sí ọ̀fọ̀ la abẹ́ wọn àárín wọn níjọba bí ẹ̀kọ́ àfọlùkù state wọn la dáwọ́ dúró la bẹ̀rẹ̀ sí ní investigate àwọn náà ń jẹ aṣọ wọn. now ọ̀gá wa OPC reform tó lóun ó láwọn làwọn dá wọn dúró àwọn làwọn investigate wọn investigation kí ni wọ́n ṣe investigation kí ni wọ́n ṣe ok ti Adébáyọ̀ Adelabu àbúrò rẹ̀ gangan yẹn kidnap of Chief Adébáyọ̀ Adelabu's sister and her twin sons family appeals for calm as security agencies commence investigation. The family of Chief Adébáyọ̀ Adelabu, former Minister of Power and leading gubernatorial aspirant of the All Progressive Congress APC in Oyo State, wishes to formally confirm the unfortunate kidnapping of his younger sister, Mrs. Olaidebu Sayo Adegoke John Paul, alongside her twin sons, Peter and Paul, in the early hours of Wednesday, June 3, 2026. Mrs. John Paul, age 43, was reportedly abducted by armed gunmen at about 7:30 a.m. while on her way to drop her children at school in Ibadan. The abductors also forcefully took away her 12-year-old twin sons, who were with her at the time of the incident. Mrs. Olaidebu Sayo Adegoke John Paul is the youngest of the 5 children of Mrs. Olufumlayo Adegoke Adelabu. Until her voluntary retirement last year, she has served meritoriously at both the Central Bank of Nigeria and First Bank Pension Custodian. Ọmọ 43 years ọmọ 43 years retire. Ngbẹ̀ni ẹlẹ́ni ti jẹ́ tó ti yó. At 43 ó ti ṣiṣẹ́ ní Central Bank of Nigeria. At the First Bank Pension Custodian ọmọ 43 years ó ti jẹun ó ti yó. It's okay. Kò sí wàhálà o. She has served okay. Following her retirement, she relocated to Ibadan with her children while making preparations to eventually join her husband, Mr. John Paul, who had earlier relocated to United States of America. Àsìkò tí wọ́n lọ lílé mọ́ bá ti jàjà ń bọ́nu ibi tán wà wọ́n juwọ́ sẹ́yìn ará Ìbàdàn ni pé bẹ́ẹ̀ bá tó rẹ́sì àwọn Ìbàdàn lọ́la ẹ̀gẹ́. Immediately the incident was reported, all relevant security and law enforcement agencies were duly contacted. We are pleased to confirm that security operatives have swung into action and preliminary investigations have commenced in earnest. Efforts are currently ongoing to ensure the safe rescue of the victims and the apprehension of those responsible for this heinous crime. Chief Adébáyọ̀ Adelabu and the entire family are deeply distressed by this tragic development, but remain hopeful and confident in the capacity of the security agencies to secure the safe release of Mrs. John Paul and her children. The family respectfully appeals to members of the public to remain calm, avoid speculation, and refrain from circulating unverified information that may jeopardize ongoing security operations. We also solicit prayers and support from well-meaning Nigerians during this difficult period. Ẹlẹ́rù ní ó gbé nǹkan ẹ̀ ẹ̀yin ni ẹ gbàdúrà fẹ́ bí yín kálukú ní gbàdúrà fẹ́ bí ẹ̀ àwọn tí wọ́n jí kó nínú tán jí kó lè ṣẹlẹ̀ wọn ò sọ fún fámìlì yín kan wá bọ̀ gbàdúrà Adelabu ti lọ kí wọ́n bẹ̀
so Ọlọ́run ṣe wọ́n ní rírí o, Ọlọ́run ní jẹ́ kẹ́nìyàn kó rí jàǹbá o. So okay, well meaning Nigerians during this difficulty period. Agbájé ló bá bẹ̀ lóògùn fàfà ní ẹbí wọn nìkan ni o, kò sẹ́ńtì kò ní tọ́kẹ́ nìkan kan pẹ̀lú ẹbí ẹ̀ nìkan kan o. We further urge anyone with useful, tó bá jẹ́ àwọn tálíkà bí mẹ̀kúnnù nìsín, àwa náà ó sàrí àásùgbà wọn torí ẹgbẹ́ yẹ lẹ́yẹ wọ́tọ̀. We further urge anyone with useful information that may assist security agencies in their investigation to promptly report such information through the appropriate channels. The family will continue to cooperate fully with security authorities and will provide further updates as events unfold. Thank you. Signed, Comrade Femi Awogboro, Media Aide to Chief Adebayo Adelabu, June 3, 2026. Ọlọ́run ṣe wọ́n ní rírí. Ọlọ́run jẹ́ kí gbogbo abẹ́ amójèrè ọmọ wọn lágbára Ọlọ́run. All right. Wọ́n ti pa driver yẹn sínú mọ́tò, ẹnìkan náà kú lẹ̀lẹ̀, ọkùnrin tí ń pariwo oúnjẹ wọ́n bá gbẹ́sẹ̀ kan dúró, wọ́n ti yìnbọn fún lẹ́sẹ̀, wọ́n ti yìnbọn fẹ́ ẹlẹ́ni lẹ́sẹ̀. Kò sí ìròyìn rere kan tó ti Nàìjíríà wá lójúmọ́ mọ́. Ìròyìn aburú, ìjínigbé, ìfẹ̀míṣòfò, wọ́n ti káwọn ọmọ kan o, wọ́n ti já wọn yàn kan gbé o, wọ́n ti lọ kọlu àwọn kan o. Ìròyìn tá à ń gbọ́ lójoojúmọ́ nù. Ìjọ́ wò lásìmí eléyìí torí Ọlọ́run. Ìjínigbé every blessed day. Àwọn Fúlàní lónìí, Fúlàní lọ́la bí ẹ̀kún àpọ̀kọ jẹ. A dẹ̀ ń rí wọn o, a dẹ̀ ń gbọ́ wọn o, a dẹ̀ ń fura sí wọn, a dẹ̀ sọ nǹkan kan. Bí orin Orlando Ọ̀wọ̀, mo dé sí wọn lọ́rùn rẹpẹtẹtẹ, wọ́n ti dé, wọ́n dé sí wa lọ́rùn rẹpẹtẹtẹ. A jẹ́ mú kò mí ẹ̀. Wọ́n ti pa dírẹ́fà ilé ìbẹ́ o, wọ́n láftọ̀ onígàrí, n ò lè play ẹ̀ mọ́ o, mi ò lè play lẹ́yìn mọ́ o. Now, nílùú kan ní Gombe, ọkàn mi sọ pé gbogbo àwọn ọkùnrin wọn ló ti di ọdẹ, gbogbo wọn náà gbébọn pàtó dání. Kò sí play torí wọ́n ń yìnbọn sókè, wọ́n ń yìnbọn rẹpẹtẹ, YouTube ò sì fẹ́ gbogbo eléyìí o. So fídíò àwọn bandits náà mo ní lọ́wọ́ ẹ̀ o, táwọn eléyìí ń tò rẹpẹtẹ, ọ̀gá wọn bá wọn sọ̀rọ̀ lọ́wọ́, kálukú wọn ló gbébọn ẹ̀ dání. Àwọn olórí burúkú kan sọ pé nílẹ̀ Yorùbá àwọn gbọ́dọ̀ gbébọn dání, a gbọ́dọ̀ defend ara wa, Ọlọ́run fìyà jẹ o. Original. Ọmọ Fúlàní tán mú yìí ní ìsìn, ọkàn wò bí innocent ni o. Ẹ gbọ́ wèrè kan tó ní kán mọ́ nà wọ́n o, ẹ mọ́ nà wọ́n o. Yorùbá ayé yín rè lóde. Bọ́ bá jọ́mọ Yorùbá ẹgbẹ́ yín ni, ẹ ti pé kí wọ́n lù pa, ẹ ti mọ béèrè táyà. Wọ́n tún fẹ́ nà wọ́n, wọ́n tún ní kán ẹ mọ́ nà wọ́n o, ẹ mọ́ nà wọ́n o. Bọ́ bá jọ́mọ Yorùbá ló jí gàrí 50 naira, ẹ ti fẹ́ lù pa síbẹ̀. Gàrí 50 naira ẹ mọ̀ pé bí ń pa ni o, ẹ ti fẹ́ lù pa bẹ̀. Ọmọ Fúlàní lélẹ̀ o, ẹ rí ọta àbọ̀n lọ́wọ́ wọn o, ẹ gba idà lọ́wọ́ wọn o. Kò sẹ́ni tí ó ní ọta àbọ̀n tí ò ní níbọn o. Ẹ béèrè ibi tán gbébọn sí o. Ẹ tó ní kán máa ń nà wọ́n, wọ́n ti dán bíi mẹ́rin jókòó sílẹ̀. Wọ́n mú yẹn tó fi ṣe bẹ́ẹ̀ tí ọta àbọ̀n ni. Ẹ tó ní kán máa ń nà wọ́n. Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Hey. Sábàdó náà ń dà lé àbọ̀ká bàbá. Ní ilé náà ti rí ọta àbá rẹpẹtẹ. Mo ti mọ̀ pé inú ò ti rí jàre, ẹ mọ̀ wùlẹ̀ jẹun tó pìlẹ̀ ẹ̀. Ok, aṣòfin kan wá sọ̀rọ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun. My name is Bamidele Salam, elected by the people of Ede North, Ede South, Egbedore, Ejigbo Federal Constituency of Osun State. There is a saying among the Yoruba people that if a lion comes into a village and kills the children of the poor, there may be no noise, there may be no mourning.
But the day the lion comes into the village and kills a child of the king, the whole city is turned into a graveyard. Mr. Speaker, for reasons we all know, most of the children of those of us who are in leadership position today please attend private schools. Some of them outside of the Federal Republic of Nigeria because reality. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbé ọmọ mẹ̀kúnnù ọmọ tálíkà ni wọ́n. Àwọn táwọn wà nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin kò sí ọmọ àwọn ní public school. A majority of them wọn ò tiẹ̀ sí Nàìjíríà rárá. Reality. Can afford it. The children of the poor, the children of the laborers, the children of the teachers, the children of the carriers of wood attend public schools, and we cannot afford to close our eyes to the realities of the dangers that their children and the teachers face today in Nigeria. And I want to suggest, Mr. Speaker, that part of the resolution of this motion should be the need for the federal government of Nigeria to create a special force, a special security architecture specifically designed for the school system. Many countries of the world that face similar problems devised creative means of protecting their schools. There was a time, Mr. Speaker, that the Nigerian Civil Defense Organization had a school security system. And I'm saying it on good authority that committee, that body that was set up by the civil sector, by the Nigerian Security and Civil Defense Corps, was never funded for the period of its existence. Of course. Mo ti sọ sẹ́yìn wípé a máa ń no war nígbà náà, àwa náà máa ń sọ léèwé àwa àtàwọn civil defense. Voluntary organization wọ́n pè wá ńgbà náà. Paramilitary wọ́n pè wá ńgbà náà. À ń ṣe sọ́jà, à ń ṣe ọlọ́pàá. Ṣùgbọ́n àwọn ọmọ iléèwé ń gbélé ìwé dáadáa. Aburú kankan ò dẹ̀ ṣẹlẹ̀ sí wọn. Ọ̀sẹ̀ tí jí student gbé. Àgbowó lé lórí. Nígbà náà, but à ń ṣe tayọ̀tayọ̀. Nígbà náà. Tọ́ra wa bí lè pa wà ti jáde secondary school. Báwọn ọmọ ẹ̀ṣẹ́ ń roam káàkiri street nǹkan àláìkẹ́. School dẹ̀ invite wa, a dẹ̀ jẹ́ wọn. A dẹ̀ bá wọn ṣe láàrin píríọ̀dù kan. To the extent pé ìbẹ̀rù yẹn ò jẹ́ kán lè jáde mọ́ ńgbà tá àti ẹ̀ṣẹ́ mọ́ rárá. Ìyẹn túmọ̀ sí pé gbogbo àti civil defense náà. Federal government ò tí ì fọwọ́ sí wọn. Nígbà yẹn gbogbo á jẹ́ voluntary organization. Ntọ́ jẹ́ kí wọ́n welcome àwọn gbà yẹn tí wọ́n fi welcome àwa máa no war ní pé ọmọ kéékèèké pọ̀ láàrin tiwa kò sọ ọmọ kékeré láàrin àwọn civil defense. Kó tó di pọ́n jẹ́ kán máa gbébọn. I think it is high time that we looked at this problem in a very, very urgent manner and provide adequate security for all schools. I disagree with those who say that we cannot protect all schools. If we can protect the thousands of public office holders in Nigeria, we can protect the children of the poor who attend our public schools, protect the teachers. And on these incidents that happen in Oyo State, I say that the government needs to be more proactive, needs to be more reassuring in a manner that will not allow the problem to fester more than what, and provide comfort to the victims of this attack. I sympathize with the government and people of Oyo State. I sympathize with other children in that part of the country that are in captivity at the moment. And I pray that we will have the courage, the determination to do the right thing within the shortest possible time. Thank you so much, Mr. Speaker, for this opportunity. Okay o. Now, ńgbà tí wọ́n mú èèyàn ọwọ́ camouflage sọ́jà sísàlẹ̀ ẹ̀wù tọ́wọ̀ sókè oríṣiríṣi ẹ̀wù ni ìṣẹ́ òbí mẹ́ta gan nínú àwọn ẹ̀wù yẹn aṣọ àmọ̀tẹ́kùn bẹ́ńbẹ́ ẹ̀dẹ̀mú àwọn ọlọ́pàá ń wọ̀ wọ́n fẹ́ gbé wọnú mọ́tò kọgbà bí wọ́n ṣe ń kì í nu mọ́tò ní jọ́ dá jáde padà. wọ́n ní ọwọ́ ní mọ́tò fúnra ẹ̀ ló tún palẹ̀kùn mọ́tò dé gan.
well àkàndá ọ̀rọ̀ Awikonko àìbóníṣu wà dédé egun gbogbo àwọn fídíò tó tẹ̀ wá lọ́wọ́ lónìí nù wọ́n tán mú nìbàdàn wọ́n tán mú lóṣogbo wọ́n tán mú ní Kwara wọ́n tán mú níbi àwọn tán mú bẹ̀yẹn oríṣiríṣi fídíò lónìí nìkan ibi tèmi ń lọ lélẹ́yìí ìgbésẹ̀ wo nìran káàrọ̀ òjìrì ó gbé ṣé bàbá fira wa sọdẹ tá à ń dọdẹ nù gbó káàkiri ṣé bá ṣe máa rìkọ́ọ̀dù fídíò náà ní tá a máa pariwo síta irú eléyìí ní ìsìn tẹ ẹ bá so oríṣiríṣi lọ́rùn ẹ bá camouflage ní díẹ̀ id card ẹ̀dà kó mú jáde tó bá jẹ́ sọ́jà ni kò sẹ́ni tó máa jẹ́ sọ́jà tí ó tún jẹ́ àmọ̀tẹ́kùn at the same time. You can never be a soldier and be an àmọ̀tẹ́kùn at the same time. Ewu tó nìkan wọ̀ tó bí mẹ́rin sí márùn-ún. Má ṣe ń bọ̀ kan ní nkù kan, má ṣe ń bọ̀ kan ní nkù kan, má ṣe ń bọ̀ kan ní nkù kan. Ariwo la máa pa, fídíò la máa ṣe. Ọlọ́run ràn wá lọ́wọ́ o.